gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ẹ wá gbọ́ dẹ́ndé ọ̀rọ̀ àṣírí mọ̀ tú lónìí tí wọ́n sọ wìnrìnwìnrìn nílé ẹjọ́ ṣe é rántí ọ̀rọ̀ àáfà tọ́pààyàn ńìlọrin òní ni a gbé lọ ilé ẹjọ́ o àmọ́ ọ̀rọ̀ rẹ̀ tún ti bá bòmíì yọ àsótì ẹ̀ wà nínú àwọn ẹgbẹ́ kan wíbẹ̀ náà pé ó nìkan kọ́ ló gbọ́dọ̀ mọ́ ṣerú iṣẹ́ bá wọn àṣé wọ́n wà nínú ẹgbẹ́ kan ọwọ́ àwọn ọlọ́pàá ti tẹ èèyàn bíi 4 nínú wọn o wọ́n sì tún láwọn tó kù ẹ mọ̀ pé nínú ìròyìn tá a kọ́kọ́ gbọ́ ni pé ó ní Ìbàdàn lòun torí sí àmọ́ nílé ẹjọ́ lónìí ọ̀rọ̀ tó yí bá mi o ẹ̀yin èèyàn mẹ́wàá máa ń ṣẹlẹ̀ ń lù lọ́rin nílé ẹjọ́ lónìí ó jẹ́ kó di mímọ̀ pé àwọn ẹ̀yà ara lòun tà sí Ìbàdàn kọ́lọ́hún ọba mi kó máa ṣàánú wa nífa abẹ́ẹ̀ rí pé ọgbẹnu tán báyìí ó kí pọ́pọ́ mẹ́wàá ń ṣẹlẹ̀ ń dúníyàn ẹ wo àáfà kíìmù àwọn gangan ní àwọn details kan táwọn ò ní lọ́wọ́ àwọn ní lọ́wọ́ ìgbé ibi tá àáfà kíìmù ti sọ̀rọ̀ wọ́n gbé wọn wọlé nìsín wọ́n wàá farabalẹ̀ yànnàná rẹ̀ fún wa wọ́n sọ wúlẹ̀wúlẹ̀ rẹ̀ bọ́rọ̀ ń ṣe lọ torí òní ni wọ́n fojú wọn balẹ̀ ẹjọ́ o bẹ́ẹ̀ bá gbàgbé bẹ́ẹ̀ bá rántí pé ó wà ní àkàtà àwọn ọlọ́pàá látìgbà tí ìṣẹ̀lẹ̀ náà ti ṣẹlẹ̀ tí wọ́n ti gbá mú nǹkan kan lu yìí o kọ́lọ̀ wọn bá mi kọ́ máa ṣàánú wa kọ́ máa jẹ́ àràrìn fẹsẹ̀ sí ni o àwọn ọmọ wa náà ò ní ràrìn fẹsẹ̀ sí lágbára àṣẹ Èdùmàrè. ẹ wá wo ọ̀rọ̀ àáfà èyí tí ó pa arábìnrin kan tó pè ní àfẹ́sọ́nà rẹ̀ nílùú Ìlọrin àbẹ́ẹ̀ rí báyìí kọ́lọ̀ wọn bá mi àló ibi tó tún dé gan wọ́n ní àwọn èèyàn nígbẹ́jọ́ wọ́n ní bàbá ń gbẹ́jọ́ ṣe rí lọ́wọ́ tá à ń bá lọ yìí ọlọ́pàá máa kọ́ everybody fa ọlọ́pàá máa kọ́ everybody torí pé àwọn tí wọ́n wà nídìí ọ̀rọ̀ yìí mọ̀ pọ̀ ọ̀dà ẹ jẹ́ ń gbé àáfà Akeem wọlé káwọn tiẹ̀ kàn sọ tẹnu wọn kẹ́ ẹ lè bá a mọ̀ pé bọ́rọ̀ yìí ṣe ń lọ ọkọjá abẹ́ o ọkọjá kàásì nǹkan gidi ọ̀dà bọ́ bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ ti yín rèé kẹ́kọ̀ọ́ láǹfààní àti máa pàdé fọ́nrán wa lójú ìwòran tọ̀dọ̀ ti yín ẹ bá wa subscribe ẹ láìkì ẹ fọ́lò rẹ̀ ẹ sì share rẹ̀ ẹ fún aká yẹ́lẹyẹ̀lẹ ìkànnì Àròyé TV náà lẹ́wà ẹ bó kárakára ká lè máa fún yín láwọn ọ̀kan ọ̀jọ̀kan àwọn update tí bá tún ṣẹlẹ̀ láwọn agbègbè yín tá a sì ní jẹ́ tí yín ó di sí i kò ní bàjẹ́ o lágbára àṣẹ Èdùmàrè gbogbo wa ẹ̀bẹ̀ lèmi ọbẹ̀ wa ẹja fi ṣe ojúlalá kan fi sọ́rí Àròyé TV rèé ẹ láìkì ẹ subscribe kẹ́ sì máa fọ́lọ́. òkè láwà téńté. update ní lórí ọ̀rọ̀ Abdulrahman alápàtà Abdulrahman alápàtà èèyàn Nilu Ilorin update lórí ẹ̀ torí pé Abdulrahman ó ti appear ní kóòtù lénìí mo dẹ̀ receive oríṣiríṣi calls wípé ṣé wọ́n ti dájọ́ rẹ̀ ni ṣé wọ́n ti sígbà ni àwọn 4 làwọn rí pẹ̀lú ẹ̀ àwọn ó wá ń sọ fún ẹni tí ó pè mí pé Abdulrahman wọn àti ìdájọ́ rẹ̀ first hearing ni ẹ mọ̀ pé nínú òfin ẹni tí wọ́n bá arrest ó pẹ́ jù lọ́dọ̀ àwọn ọlọ́pàá kò gbọ́dọ̀ lò ju ọjọ́ 3 lọ 3 days táwọn ọlọ́pàá bá arrest èèyàn most especially tó bá jẹ́ criminal case láàrin ọjọ́ kìíní ọjọ́ kejì ọjọ́ kẹta wọ́n gbọ́dọ̀ gbé yẹn lọ kóòtù ló máa wá ní kán lọ fi ìyàn pamọ́ sí ọgbà ẹ̀wọ̀n tó bá wù ú àtọ́gbà ẹ̀wọ̀n yẹn ni ó ti wá máa jẹ́ ẹjọ́ ẹ̀sùn tí wọ́n fi kàn án wọn àti establish case yẹn gangan sánsan wọn àti establish case yẹn gangan wọn kọ́kọ́ lọ fi wọn pamọ́ ná so that a lè máa gba ọgbà ẹ̀wọ̀n yẹn wá jẹ́ ẹjọ́ àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù láti fi ṣe ritual láti fi ṣoògùn lẹ́nìí tílẹ̀ mọ́ yìí o torí pé a ti wà ní ìrọ̀lẹ́ ayé already a ti wà ní ìrọ̀lẹ́ ayé already lẹ́nìí tílẹ̀ mọ́ yìí ẹni tí ń lo ẹ̀yà ara èèyàn jù tá a bá ti mú àwọn tí wọ́n jẹ́ àáfàá tá a bá ti mú wọn tán ìgbà ń ló tó kan àwọn pastors
àwọn àfáà ní number 1 o kí wọn pásítọ̀ kan number 1 o because torí táwọn pásítọ̀ yẹn gan ṣe ọ̀dọ̀ àwọn àfáà náà ti ń ṣe táwọn bá sí lọ́dọ̀ àfáà wọn a máa sinmi lọ́dọ̀ babaláwo. pásítọ̀ tẹ bá rí tí ọba ló fẹ́ ṣe ritual ọ̀tọ̀ àfáà kan lọ ní tàbí kọ́ tọ̀ babaláwo kan lọ ṣùgbọ́n eléyìí tó common jù ni pé kọjá látọ̀dọ̀ àfáà náà ni ó ti rí àṣírí tó fẹ́ rì mọ́ chọ́ọ̀chì ẹ̀. so ló jẹ́ sọ pé lẹ́yìn àwọn tí ń lo ní nàìjíríà pàápàá jùlọ nílẹ̀ yorùbá tá a wà yìí pàápàá jùlọ ilẹ̀ yorùbá tá a wà yìí àwọn tí ń lo ẹ̀yà ara èèyàn jù number 1 àfáà ni number 2 làwọn pastors ìgbà yẹn látò wá sọ pé àwọn babaláwo náà máa ń lò àwọn babaláwo náà máa ń lò ìṣepẹ́ yìí lò láwọn babaláwo kọ̀ọ̀kan torí pé kò síbi tí ò sí kàńdá kò síbi tí ò sí tá a bá ti rí original a máa rí duplicate ibi tá a bá ti rí original nǹkan a máa rí duplicate a máa rí fake ẹ̀ àwọn àfáà gidi ń bẹ àwọn èèyàn gidi ń bẹ àwọn pásítọ̀ gidi ń bẹ àwọn babaláwo gidi ń bẹ inú mi dùn babaláwo kan ṣe program tí mo wo program babaláwo yẹn lénìí babaláwo yẹn ó sọ̀rọ̀ tó make sense gan ó ní bá a ṣe sọ pé gbogbo nǹkan le tó yìí ó wọ́ọ̀sì tó yìí àwọn tán já àwọn ẹni eré gidi wọ́n sì ń bẹ nínú àfa àwọn tán já àwọn ẹni eré gidi wọ́n ń bẹ nínú pastors àwọn tán já àwọn ẹni eré gidi wọ́n ń bẹ nínú herbalist tán jẹ́ babaláwo tòótọ́ tí wọ́n ń lo kíni ifá sọ ní tòótọ́ tí wọ́n ń lo àwọn àfáà gidi tí wọ́n ń lo kíni àlùkùránì sọ ní tòótọ́ àwọn pásítọ̀ gidi tí wọ́n ń lo kíni báíbù sọ ní tòótọ́ wọ́n ń bẹ o ṣùgbọ́n àwọn kàńdá tó ń lo ẹ̀yà ara èèyàn jù nínú mùsùlùmí lọ́jọ́ ń lọ mú fídíò pásítọ̀ yẹn wá kódà tí n bá rí fídíò babaláwo náà ibi tó ti mọ babaláwo náà máa upload ẹ̀ à lè rí i pé kì í sáàfáà nìkan ní ń lo ẹ̀yà ara èèyàn kì í ṣe pásítọ̀ nìkan ní ń lò kì í dẹ̀ ṣe babaláwo nìkan ní ń lò láàrin ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta náà ni wọ́n ti ń lo ẹ̀yà ara èèyàn láwọn tí wọ́n jẹ́ àwọn kàńdánù rẹ̀ sí àwọn ẹni ibi tí wọ́n fi ẹ̀sìn yẹn bojú ṣùgbọ́n ibi tó ti wọ́pọ̀ jù òun náà ní láàrin àwọn alálàfà kọ́lọ́wọ́n bá kọ́ dákun kó ṣàánú so kì í ṣe pé láti fi tàbùkù kírísítẹ́nì o torí pé mo jẹ́ láwọn kírísítẹ́nì kan tó ti wò pé ọwọ́ torí pé wọ́n rí pé wọ́n mú mùsùlùmí wọ́n ti ń kọ́mẹ̀ntì àwọn kọ́mẹ̀ntì kan kì í ṣe láti fi tàbùkù kọ́mẹ̀ntì láti fi tàbùkù kírísítẹ́nì ṣùgbọ́n láti lè fi ìdí òdodo múlẹ̀ pé ẹni tí ń ṣẹlẹ̀ yìí kì í ṣe láàrin mùsùlùmí nìkan ló ti ń ṣẹlẹ̀ kì í dẹ̀ ṣe láàrin kírísítẹ́nì nìkan bẹ́ẹ̀ ni kì í ṣe láàrin oníṣẹ̀ṣe nìkan kí Ọlọ́run bá kó ṣe dáadáa fún wa tó. Back to my previous discussion explanation ó ní pé Asiri Abdulramon according to investigation torí pé ọ̀rọ̀ ti wà ní court ó lójú tá a lè sọ ṣùgbọ́n lábẹ́ bẹ́ẹ̀ àwọn eléyìí tí a bá lè sọ tí ò sí ní court nínú ìwà tí ọmọ yẹn ti wù tó dẹ̀ tó lè help àwọn tí àwọn adájọ́ ó ní pé wọ́n jẹ́ kó yọ pé Abdulramon ìjọ tó bá fẹ́ pààyàn tó bá fẹ́ ṣe alápatà láti pààyàn nǹkan ló máa ń ṣe ni pé yóò kọ́kọ́ pa ẹran lọ́sàn abẹ́ ẹ̀ understand wọ́n ní Abdulramon máa yóò kọ́kọ́ pa ẹran gidi yóò pa ewúrẹ́ lọ́sàn yóò sún yóò wá gbé wọlé ewúrẹ́ tó bá pa yẹn nígbà tó bá ṣe iṣẹ́ ẹbí rẹ̀ ní òru tó bẹ̀rẹ̀ sí ní gé nǹkan pàápàá àwọn aráalé máa ṣe bí bóyá ewúrẹ́ tí ó pa lọ́sàn-án pé iní ń gé ẹ wo techniques ọkọ̀ọ̀kọ̀ máa àṣé ewúrẹ́ tí kọ́kọ́ ń pa lọ́sàn-án ó ń fi pípa ewúrẹ́ yẹn bojú ewúrẹ́ tó kọ́kọ́ ń pa lọ́sàn-án yẹn tó bá ti pa ẹran lọ́sàn-án tó gbé wọlé tó bá ti pa lọ́sàn-án ó máa wá gbé wọlé á sun á ṣe everything gbogbo ará àdúgbò máa rí pọ́ pẹran so àwọn yẹn ò ní fura gbé bóyá nǹkan kan mìíràn ń gé tó bá dòru wọn àti ẹni lọ́wọ́ ọ̀gbìn à nígbà ẹran tó pa lọ́sàn-án bóyá tó wọ́n fẹ́ ṣe ẹran jẹ lóru títí tí ó fi kún ẹni tí ń kan tán ẹni ẹ̀ka kò ní disturb ẹ̀ láì mọ̀ pé ọ̀tọ̀ lẹ́ran tí ń pa lọ́sàn-án ọ̀tọ̀ lẹ́ran tí ń pa lóru
wọ́n ń pe wèrè ní ó ń fapá ewúrẹ́ jiyàn, wọ́n ń pe wèrè ní ó fi tan àgùntàn jẹ́ka, wọ́n ń pe wèrè ní ó ń gun ẹran lọ́sàn-án, ó ń gọmi ènìyàn lóru, ó ń pa ẹran lọ́sàn-án, ó ń pa ènìyàn lóru. lẹ́yìn tó jẹ́ pé àwọn ará àdúgbò wọn fura pé ẹni tí ń kun lóru èèyàn ní ń kun lóru, ẹran tó pa lọ́sàn-án lójú àwọn èèyàn ó ní wọ́n believe pé ó ń kun tó bá ti dọ̀wọ́ alẹ́ mòru tí bá bẹ̀rẹ̀ sí ní gé nǹkan ẹran ni wọ́n ṣe bí ń gé. ẹ wo strategy, ẹ wo techniques tó fi ń ṣiṣẹ́ tí ń ṣe. ló fi já sí pé gbogbo ẹ̀yin àfáà wa ẹ dákun afẹ́ rọ̀ yìí ni níbi mólídì níbi wàlímọ̀ táwọn ọmọ kéwú táwọn náwó wá millions 1 million owó ọpẹ́ ni ẹjù yìí lọ ẹ mà ṣe bínú 500,000 owó ọpẹ́ ni lélẹ́yìí tí ń ṣẹlẹ̀. ẹ wo gbogbo bí mólídì àwa àfáà lénìí, gbogbo ẹ̀yin àfáà wa atrocity yìí wàhálà yìí ó bẹ̀rẹ̀ láti bí pé àfálù ìmọ̀mọ́ níbi mólúdì owó la ló fi ń táàkà níbi mólídì àwọn àfáà wa báyìí. Millions àwọn èèyàn wà gbé Ghana must go owó wá sójú agbo, wọ́n á rú ó ń ṣẹlẹ̀ káàkiri gbogbo mólídì o, but I will not mention. bí mo ṣe ń sọ yìí àwọn tá a jọ já àfáà wọn á ti máa gbọ́ mi, àwọn tá ń já àfáà wa náà wọ́n á máa gbọ́ mi. látijọ́ àwọn bàbá wa láwọn àfáà wa látijọ́ wọ́n á ní kó sọ kó gbé ìmọ̀ kalẹ̀ ni kí ni tó fẹ́ bá wa sọ nínú mímọ̀ táwọn èèyàn máa ṣàǹfààní lára rẹ̀. àwọn àfáà wa fàlù ìmọ̀ látijọ́ pé wá sójú agbo wá sọ̀rọ̀ mímọ̀, ẹni ó bá sọ̀rọ̀ mímọ̀ jùlọ ló máa gba iyì tó jùlọ látijọ́. ṣùgbọ́n lénìí wàláhì tọ́rọ̀ rẹ bá ti ń pọ̀ lójú agbo wọ́n á sọ pé kó kówó lé lórí ni, owó ní kọ́ náwó ẹjú ẹ ti ń pọ̀ jù, náwó a máa pé ẹjù yìí lọ ẹ má ṣe bínú 1 million owó ọpẹ́ ni 500,000 owó ọpẹ́ ni 2 million owó ọpẹ́ ni. owó yìí ọmọ tí ò tó jẹ́ pé lẹ́yìn kọ́kọ́ ọmọ ní kéwú kó ṣe wá sí ó ná millions lójú agbo lọ́dún àfáà òde lè pé ẹ̀yin àfáà wa ẹ máa chẹ́ẹ̀kì àwa tájọ́ ọmọ kéwú, ẹ máa chẹ́ẹ̀kì wa. ẹ̀yin àfáà wa ẹ máa chẹ́ẹ̀kì àwa tájọ́ ọmọ kéwú pé níbo ló ti ń rówó, kí ni sọ́sí sọ̀fin kọ̀ ọ̀mú ẹ yàtọ̀ sí pé nǹkan ọmọ ní kéwú iṣẹ́ wo ló ń ṣe. kì í ṣe òṣì ọ̀rọ̀, kì í dẹ̀ sọ̀rọ̀ tí ọ̀dà ni káàfọ́ ní kẹ́ sọ pé káàfọ́ ní kò níṣẹ́ lọ́wọ́. kò sí tó burú nínú kéèyàn ó jà àfà kó tún ní bísínẹ́sì míì tí ó máa ṣe yàtọ̀ sí àfà, kò sí tó burú mbẹ̀, kéèyàn jà àfà kó tún ní bísínẹ́sì míì yàtọ̀ sí iṣẹ́ àfà tí ó máa ṣe, yàtọ̀ sí pé òǹkọ́ máa ń kéwú kí ni iṣẹ́ míì tó ń ṣe. ọmọ rẹ ọmọ wa ò ṣàgbàfọ̀ ó ń kásọ wálé ẹ rójú olè ẹ mọ́. ọ̀pọ̀lọpọ̀ àwọn àfà à ń commit atrocities lénìí látara pé lágbájá yìí ọ̀rẹ́ mi yìí ẹ wá dúró owó tó ná lójú agbo níbi mólídìí àfà wa tó bá di next year ìbí náà fẹ́ ná tó jù bẹ́ẹ̀ lọ. wọ́n á wá lọ bá àfà lágbájá ẹ dákun bò lẹ́sẹ̀ ṣe èmi náà fẹ́ máa rọwọ́ yẹ ẹ dákun ẹ mẹ́mi náà mọ̀ náà so lè fọtí lo sẹ́ máa lò so lè tẹ́rìn èèyàn sí yẹn ni ẹ já mi sí èmi náà ṣe ntọ́fà nìyẹn o. ntọ́ ń kọ́ ọ̀pọ̀lọpọ̀ àfà ọ̀dọ́ àfà lẹ́ni ẹ lọ wo ọ̀pọ̀lọpọ̀ àwọn tẹ́lẹ̀ omi bá ti ń kó lé kí ó báyìí lọ gbọ́ ọ́fíìsì nìyẹn. ó ń lọ gbọ́ ọ́fíìsì àfà tí ò níṣẹ́ tí ò lábọ̀ kọ̀ọ̀kan máa ń kéwú kò ṣe wáàsí kò ṣe kankan ó lọ gbọ́ ọ́fíìsì kí ló fẹ́ fọ́ ọ́fíìsì ṣe. ẹ lọ wo gbogbo àwọn ọ̀dọ́ àfà lẹ́ni tọ́pọ̀lọpọ̀ bá ti kó lé kí ó báyìí yóò lọ gba ọ́fíìsì tá lọ gba ọ́fíìsì kí ló fẹ́ máa tà ní ọ́fíìsì yẹn ṣe ata ló fẹ́ máa tà ń bẹ̀ ni epo ló fẹ́ máa tà ń bẹ̀ ni eku ló fẹ́ máa tà ń bẹ̀ ni. ẹ̀wọ́ ọ́fíìsì tí Abdulramon gbà ń bẹ̀ tó ń gbà nísìn kí ní tà ń bẹ̀ ó ń ta ọmọ ẹ̀rin èèyàn bẹ̀.
ẹ wo ọ́fíìsì tí Abdulramon gbà kí ni ń tà bẹ́ẹ̀ ó ń ta ẹrin èèyàn bẹ́ẹ̀ kí ló dé kí ló bí tí fi ń ta ẹrin èèyàn bẹ́ẹ̀ torí pé òun náà fẹ́ withstand àwọn ẹgbẹ́ rẹ̀ àwọn sẹ̀ríkù àwọn súràkáwù rẹ̀ àwọn kọ̀líìgì ẹ̀ bá ṣe ń náwó ọ̀fẹ́ máa ná bẹ́ẹ̀ má ṣe ń gun mọ́tò ńláńlá òun náà fẹ́ máa gùn bẹ́ẹ̀ bí wọ́n ṣe ń lọ múlídì tí wọ́n ná owó mọ́ olórin lórí tí wọ́n ná owó mọ́ àwọn olórin lórí ní mọ́lúd òun náà fẹ́ máa ná bẹ́ẹ̀ ó sì ṣe òṣèjú pé òun kọ́ ọmọ ní kéwù lọ ó ṣèjú pé òun ṣe wáàsí lọ àáfà ọ̀gbọ́dọ̀ máa pèrè ẹ̀ lólówó àáfà ìfowó yan ṣe yànnà ìmọ̀ làáfà ọ̀gbọ́dọ̀ fi ṣe yànnà torí pé gbogbo nǹkan àáfà bá ní wọ́n dá fún un ni wọ́n fún un ni iṣẹ́ wo làáfà ń ṣe láfi ń sọ pé ká má dúró de kan fún wa mọ́ àáfà ọ̀gbọ́dọ̀ máa dúró de kan bùn mí ní nǹkan mọ́ àáfà mi kò rí ájì lọ látara pé ó ń dúró de pé ó dìgbà tó bá tó fò ní ájì kó n tó ṣe ájì àáfà mi ò rí lé kọ́dè ní látara pé ó ń dúró de pé káwọn èèyàn kọ́lé fóun kó tó lè donílé lórí kí ló mú ọ tí wọ́n gbé ò lè kọ́lé fúnra rẹ kí ló mú ọ tó lè rọra rẹ lájì látara aṣẹ́ tó bá ń ṣe kò sí nítorí káàfó máa nìṣẹ́ lọ́wọ́ àwa pọ̀ ọ̀dọ́ àfa àwa pọ̀ lénìí àníṣẹ́ ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ kí lẹ́ ń ṣe iṣẹ́ àfa ni iṣẹ́ àfa ni iṣẹ́ àfa òun ṣiṣẹ́ àfa ẹni bá ń ṣiṣẹ́ àfa tó ọba ti ní sources of income wàláhì wàá parọ́ tó o bá ti ní sources of income wàá jalè tó o bá ti ní sources of income wàá ṣe yahoo wàá tẹrin èèyàn wàá jẹrin èèyàn wàá fọtí lọsẹ wàá dá àfọ ọlọtí àfọ olówógoro torí pé ìwọ náà wàá fẹ́ bẹ́gbẹ́ pé wàá fẹ́ withstand wàá fẹ́ meet up pẹ̀lú àwọn kọlíìgẹ bí wọ́n ṣe ń náwó ìwọ náà fẹ́ náwó bẹ́ẹ̀. Abdulramon wàá di ẹni tí ṣe kéne ẹni tí kọ́kọ́ ń pẹran yọwà ó ń pẹran ẹran ní ń pa lọ́sàn-án tó bá dòru yọ wà bẹ̀rẹ̀ sí ni máa pa àwọn èèyàn lóru. kò sí tó ní orin kan bẹ tó jẹ́ pé mistake ni wà á gbọ́dọ̀ kọ́rú orin mọ́ o orin kan bẹ tá a máa ń kọ yàrọ́bà náà yáyì láàyè má ṣe wá láàbá o sí nílé ó ti bọ́lá wà ní jù sílẹ̀ ó ti lọ sóko àrò jẹ sáwọ̀ ọ̀dàkọ sáàdáko ṣe rí pé mistake lórí yẹn àwọn tí wọ́n jẹ́ ọ̀lẹ nínú àfáà tó jẹ́ pé ọ̀nà burú míì ni wọ́n ti ń rówó tí wọ́n ṣe nǹkan kan yàtọ̀ sí pé wọ́n ń fi ayé ní àwọn èèyàn lára wọ́n ń gba ọ̀nà ẹ̀bùrú wọ́n ń ṣẹ́bùrú ọ̀la láti kó ọ̀rọ̀ jọ àwọn ni wọ́n kun orin yẹn pé yàrọ́bà náà yá ìláyìí má ṣèmi làáfà òsì nílé ó ti gbé kùrìyánì sílẹ̀ ó ti lọ sóko àròjẹ ẹ̀dá sórí ibú bẹ́ẹ̀ níbi káàfó ní oko àròjẹ ni sórí ibú bẹ́ẹ̀ níbi káàfó ní oko àròjẹ nígbà tó o bá kọ́ ọmọ kéwú dé àyè kan tó rí pé ọmọ jáde lè kéwú àbá lè lo oko náà oko wáyé kàtàwà dáńjọ́ ní nígbà tá a lọ wú ẹ̀gẹ́ bẹ̀ tá a fi ẹ̀gẹ́ yẹn ṣe gàrí má yóò tá a fi jẹ gàrí yẹn kò rí yóò tá a fi jẹ atàlàjì ń bẹ̀ àtúnṣe mọ́ atàlàjì ń bẹ̀ ní almost 150,000 naira láta ìlàjì ẹ̀gẹ́ ìlàjì tó kù a fi ṣe gàrí ó ní yóò tá a fi jẹ náà ó ní yóò tá a fi kì í sórí ibú káàfó máa dáko kì í ṣe orí ibú káàfó níṣẹ́ lọ́wọ́ kì í sórí ibú káàfó ní bísínẹ́sì kan apart from ìjàfà wàláì kì í sórí ibú. Abdulramon ó wá ń gẹ fìlà kiri ayé ó ń gẹ fìlà kiri àdúgbò ó wá ń pẹran lọ́sàn-án ó ń pààyàn lóru látara pé kíni ó fẹ́ lo mọ́tò ìgbà òun náà fẹ́ lo mọ́tò ìgbà ọlọ́pàá máa kó everybody o ọlọ́pàá máa kó everybody ọlọ́pàá máa kó everybody tí Abdulramon bá bẹ̀rẹ̀ sí ní ka àwọn ènìyàn wàláhì kọ́lọ́ ọmọ mu wa kódà kọ́ má jẹ́ Abdulramon mọ́ live video ni mo ń ṣe yìí kò sí bàbá ńlá kó ẹni tán bí dáa tí ó lè sọ pé àbá ti sọ̀rọ̀ yẹn o ó ti gba ẹni èèyàn lọ́wọ́ mi rí o àbí ọ̀dà tó bẹ́ẹ̀ níbo lèmi àti ẹ ti pàdé ibo la ti jọ ń sọ̀rọ̀ pé àbá ti sọ̀rọ̀ yẹn o mo ti fún ọ ní egun orí èèyàn rí mo ti fún ọ ní pààtì èèyàn rí irọ́ nípa o tán bá bí ọ̀dà bọ́ta mi ń bá wọn lò rí mi sì bá wọn ọlọ́run sì ní jẹ́ ń bá wọn lò àpadà sí ibú nìyẹn.
ẹ lè dénú lé mi kẹ́ ẹ bá ọtí àwọn ọmọ ilé kéwòn mi rè mí ràn ọtí rí mi ń sì ra ọtí pamọ́ kí n wá gbé sábẹ́ aṣọ kí n gbénu lérí ẹ bá ilé bá sinapu nù lé mi ń lè sùn tí mò ń bọ̀ tá a sọ pé mo fẹ́ máa fi sinapu bọ èṣù káàfọ̀ wa mọ̀ rí hàn tù kọ́ mọ̀ rí tàdá tí ó fi hàn tù mọ́ kọ́ wá jẹ́ pé ẹ̀jẹ̀ yàn àwọn àbá bá débi pé wọ́n fi ẹ̀jẹ̀ yàn hàn tù wọ́n lo tàdá àmọ́ ẹ̀jẹ̀ yàn máa fi ẹ̀jẹ̀ yàn hàn tù wọ́n àbá bá débi pé wọ́n fi ẹ̀jẹ̀ yàn wọ́n fi ń ṣe hàn tù wọ́n fi hàn tù kílákílá gbé kílá jù sínú ayé yìí náà gbogbo ẹ̀yin àfáà wa tó jẹ́ pé ọmọ tí ọba tí ì máa rí owó mú wá síwájú yín kò tí ì di ọmọ alálùbáríkà ẹ dákun ẹ ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú wa gbogbo ẹ̀yin àfáà wa torí pé ibi tí wàhálà yìí ti bẹ̀rẹ̀ ó ní níbi wíwọ́ṣìpù owó tí ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ àwọn àfáà wa ń wọ́ṣìpù owó ju mímọ̀ lọ àti fàlù owó àwọn àfáà ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ti fàlù owó ju mímọ̀ lọ ọmọ tó bá ń sọ ìmọ̀ ní ìsìn àárọ̀ bí ṣẹ̀dánù àní o gbówó wá ẹ wo bí mólídì gbogbo mólídì káàkiri tàbí bí wàlímọ̀ káàkiri ẹ rí millions ẹjù yìí lọ ẹ má ṣe bínú ẹjù yìí lọ ẹ má ṣe bínú 1 million owó ọpẹ́ ni ẹjù yìí lọ wọ́n wá máa kà 2 million owó ọpẹ́ ni 3 million owó wọ́n sì ná 5 million lójú agbo 6 million lójú agbo 10 million lójú agbo ọmọ kéwù ná 10 million lójú agbo ẹ dákun tí ò ti da àwọn kọ̀líìgì ẹ̀ tí ò ti da àwọn sínú wàhálà àwọn àtàjọ kéwù papọ̀ ó ti da àwọn náà wàhálà ọmọ tó ná 500,000 ó nìkan ná 500,000 lójú agbo lọ́dún àfáà rẹ̀ àwọn àtàjọ kéwù lọ́dún àfáà yẹn ó ti da àwọn sínú wàhálà àwọn yẹn náà sa eré kàtà wọn á sa eré bíi kí bàtà wọn ọjà ni pé lágbájá ni náwó báyìí ibo ló ṣe kí ló fi sójú àwọn náà ṣe tó bá máa dẹ̀ mí èmi náà gbọ́dọ̀ gbé mọ́tò wá o tó bá máa dẹ̀ mí mo gbọ́dọ̀ náwó ju lágbájá lọ ibi tí wàhálà ti ń dé nìyẹn o lẹ́ni tí ò ní sẹ́ kankan lọ́wọ́ lẹ́yìn kọ́kọ́ máa ń kéwú kó ṣe wáàsí ẹ̀dá kan níbo ló ti fẹ́ rówó tó fẹ́ ṣe competition níbo ló ti fẹ́ rówó àfi tó bá mú kànmọ́kàn ló kù àfi tó bá mú kànmọ́kàn ló kù Abdulramon nìkan kọ́ o àwọn tí ń ta orí èèyàn pọ̀ nínú àwọn alálàbà wàláì àwọn tí ń ta báàtì èèyàn pọ̀ nínú ìjàmbá tí ń ta báàtì èèyàn pọ̀ gan o wàláì wọ́n pọ̀ gan o èmi ń sọ́sẹ̀ mo ní káwọn ọlọ́pàá kí wọ́n gba wáráǹtì kan lọ́dọ̀ ọ̀gá wọn látòkè láti lè lọ mọ sáàtì ilé ọ̀pọ̀lọpọ̀ àfáà láì ní sọ fún wọn ibòmíì wọ́n lè má bẹ̀rẹ̀ èèyàn bòmíì o ṣùgbọ́n ọtí tán kò jáde nínú yàrá àfáà mi ẹ sọ pé sáàfáà yìí ṣé òun gangan ní ń bọ Ṣàngó ni ṣé òun ní ń bọ̀gún ni ìntà àfáà mi ń bọ nínú yàrá tó gbé sínú ẹ̀ tí ń bọ nínú yàrá àfáà mi lẹ́sùn nínú ilé tí ń bọ àfáà mi ní oògùn nínú kọ̀rọ̀ yàrá tí ń bọ. ó yẹ kí àwọn ọlọ́pàá mo fẹ́ kí a fi àsìkò irọ́ bàbá Tinubu a fi àsìkò irọ́ IGP kí wọ́n fún àwọn ọlọ́pàá ní ọ̀dà kí wọ́n gbogbo ìmí ní ìran àfáà ni ìran pásítọ̀ ni ìran oníṣẹ̀ṣe ni láì ní sọ nǹkan kan fún wọn keep environment. so ẹ ṣeun gbogbo ẹ̀yin tí ẹ sì wà online pẹ̀lú wa update tí mo kàn mo wá ní pé fresh ẹjọ́ wọ́n ti lọ sí kóòtù lénìí ẹjọ́ ti dé kóòtù
wọ́n ṣẹ̀ṣẹ̀ fẹ́ establish kéèsì gangan ni mo nígbàgbọ́ pé àwọn tí wọ́n forí ko wọ́n pọ̀ torí àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lọ o àwọn ọlọ́pàá ń ṣiṣẹ́ lọ lábẹ́nu o àwọn tó máa forí ko kéèsì yẹn pọ̀ o àwọn ọlọ́pàá ń ṣe iṣẹ́ ìwádìí wọn lọ kó tó di pé kéèsì Abdulramon gẹ́gẹ́ máa bẹ̀rẹ̀ sánsan iṣẹ́ ó ti débi kan dúró torí pé o nìkan kọ́ ni ọ lọ o síbi tí ń lọ o bọ́yá ọ̀run ní ń lọ ní mi létí sọ bọ́yá ẹ̀wọ̀n gbére ni yọ lọ kánú méjèèjì nínú kọ́ lọ ẹ̀wọ̀n gbére tàbí kọ́ lọ ọ̀run ṣùgbọ́n ẹni ó bá ti pààyàn àfi kí wọ́n pa òun náà ẹni ó bá ti pààyàn àfi kí wọ́n pa òun náà so kí Ọlọ́run bá kó kún wa lọ́wọ́.